Ẹ kú dédé àsìkò yìí, ẹ̀yin ará mi nílé lóko lódò. Ẹ̀yin ará mi nílé lóko lódò. Economy wa ò gbà ká ṣe gbogbo ẹ̀ gbìn. Òun lèmi ṣe mú nǹkan tí mo pè ní Sapa Okro wa tí a fi any swallow of choice la máa fi lò. But ní ráńpẹ́ sharp báwo la ṣe ń ṣe Sapa Okro wa. Ẹ jẹ́ ká ṣí pot. Ká wá ṣáná sí. Ó ti yáyì bẹ́ẹ̀ yẹn. Ẹ̀rọ lò ná díẹ̀ kí pot wa kó gbá kó kó ṣe kí ni kó eat up there. Nínú okra àti apọ̀n èwo lẹ like ẹ sọ sí ní comment section fún mi. Okra pé ẹ fẹ́ ṣe ilá lásìkò àbí apọ̀n alásìkò èwo lẹ like ẹ jẹ́ kí n máa gbọ́ nínú comment section. Now ó ti gbóná bí mo ṣe fẹ́ a máa wá da epo wa a máa dà á sí báyìí. Ẹ dà á sí good. Let me quickly put this aside. So a fẹ́ gbá because ẹ mọ̀ pé epo gbígbá oríṣiríṣi taste ló máa fún yín. So ilé ìsìn ń ṣe ata dídín la fẹ́ ṣe. So ẹ dà onion sí. Ṣóyé àwa ṣe kí ni àwa sọ̀ tí ẹ̀. Ẹ̀yin tí epo yóò bá da rárá ẹ make sure pé ẹ máa jẹ́ kí time ẹ̀ kó pọ̀ díẹ̀ kẹ́ tó da àwọn èròjà sí o pọ̀ epo yìí da. A kò fẹ́ yẹ kí àlùbọ́sà tún owó sílẹ̀ nísìn àlùbọ́sà mi ti tún oró sí inú ẹ̀ ṣóyé tó báyìí mo máa rọra da irú sí irú tá ti fọ̀ ẹ́ pé irú yẹn mọ́ tónítóní ẹ jọ̀ọ́ ẹ máa try láti máa fọ̀ irú yẹn o. Combination yìí lásán kí ló wá sí yín lọ́kàn again. Food is good food. Torí pé àṣe míìlì míì tó jẹ́ pé okra la fẹ́ sè ẹ má jẹ́ kí ó dín gbẹngbẹngbẹngbẹ jù. Ní báyìí a máa wá da ẹja kíkà wá sí àti fọ̀ a dẹ̀ ti jẹ́ kó dry dáadáa. Ẹja kíkà yìí náà a fẹ́ jẹ́ kó ṣe kí ni kó dín hán kò ń ṣe fún rice fún ọbẹ̀ lélẹ̀ báyìí ẹ máa need kí ó kọ̀ wá nù epo yẹn kó gba epo díẹ̀ sára dátọ̀ nothing more. So ẹ jẹ́ kí n rọra fún ní like 60 seconds torí mo fẹ́ jẹ́ kí irú ẹja kíká àti àlùbọ́sà yẹn tọ̀rọ̀ wọn kó yéra wọn yékéyéké 60 seconds 60 seconds ti pé. So ní báyìí mi fẹ́ kó dín háyán jù ẹ mọ̀ mo sọ fún yín. So nísìnyí ó ti wà okay báyìí màá wá rọra ṣe kí ni màá da ata sí ata rodo nìkan náà ni ẹ má fi tomato sí okra rodo ẹlòmíì máa ń lo ata gúngún nìkan tẹ̀ pàápàá wá ti jẹ́ Sapa la pè náà onion wa tó kù á dàálù ṣó yé bẹ́ẹ̀ yẹn ẹ pé mi ò sì fi any seasoning àbí salt sí wọ́n máa ọ̀rọ̀ wọn kó yéra wọn yékéyéké yẹn bẹ́ẹ̀ yẹn. Ní báyìí màá wá add little seasoning sí ṣé ń rí báyìí màá wá add ìsebẹ̀ ìyẹn salt sí báyìí náà
torí wá jẹ́ Sapa yẹn wá ní pé kó má dùn ó dùn bàjẹ́ màá wá ṣe kí ni màá sẹ̀ màá wá ṣẹ̀ bomi sí ẹ ti rí báyìí ẹ wojú ẹ can't you see ẹ má jẹ́ kó ṣàn jù ilá yín má bàa ṣàn jù ilá náà máa ń ní ìdomi bọ̀ ó pè kẹ́ máa top ju kó ti wá lọ ṣàn láti ilẹ̀ lọ ṣó ń yé quantity ilá tẹ́ bá fẹ́ sè ẹ wò ó nílẹ̀ kẹ́ tó máa ya omi lu àwọn èròjà yín ní báyìí màá wá kó pọ̀nmọ́ wá sí ẹ kó sí sódà pọ̀nmọ́ yẹn náà á mú ta á ṣe everything ní gbẹ̀dẹ̀ gbogbo ẹ̀ á wá ṣe kí ni á sẹ̀ǹgẹ̀ mẹ́ǹgẹ̀ wọnú ara wọn everything máa wá blem so omi yóò lè sè láì so I have to add little to it again so ní báyìí ẹ ṣe kí ni you can taste tí iyọ̀ yín àbí ìsebẹ̀ yín tí ìsebẹ̀ yín àbí adùn ọbẹ̀ tí ìsebẹ̀ yín àti adùn ọbẹ̀ yín ò bá tó ẹ fi mọ́ ilé ti perfect ó ti dùn so please let me cover it kí ọ̀rọ̀ àwọn ilé kó yẹra wọn yékéyéké ẹ jẹ́ ká fún wọn níbi like 2 minutes because base yẹn náà gbọ́dọ̀ dùn dáadáa so that ẹ bá ń gbé láyé báyìí omi ọbẹ̀ yẹn náà máa ṣe pọ̀rọ̀ ẹ jẹ́ n clear up mò ń bọ̀. so ní báyìí ẹ ti rí ojú ọbẹ̀ ti ṣe kí ni ẹ ti rí iye kan kò jù báyìí lọ kò jù báyìí lọ so with this ẹ máa mọ̀ pé ata tó iyọ̀ dùn ìsebẹ̀ dùn magi tó iyọ̀ dùn ẹni mo ṣeré jù so àti dáìsì àti gírètì ilá wa ti rí mo ṣe kúnúkúnú báyìí then eléyìí just for design náà so ẹ jẹ́ àwa da ilá wa ká wá yí pọ̀ ká wá ṣe kí ni ká yí pọ̀ so ní báyìí mo sọ fún yín lẹ́ẹ̀kan pé omi yóò lè ṣe but ó máa ń pè kẹ́ da ilá sí náà ẹ tó wá máa tọ̀pẹ̀ pẹ̀lú omi ẹ da láti kẹ́ yí pọ̀ dáadáa steaming náà ló máa ń ṣe ilá because your okra ẹ gbọ́dọ̀ overcook ẹ̀ tán bẹ́yẹn I'm sorry ṣe ti rí báyìí ẹ wo láì náà look at it so ìwọ tó bá láì kí láì kó lómi you are free to sọ ṣe rí pé mi ò dé mọ́ torí pé steaming ara omi yẹn àwọn èròjà yẹn ló ti ṣe ilá yẹn look at it so now omi kínkínní so that ẹ lè rí nǹkan fi bu òkèlè ẹ ti rí báyìí àwa rọra tọ̀pẹ̀ ní ráńpẹ́ kó má bàa já jù kó má lọ ṣàn jù kó má di ìpàdé nǹkan pa ẹ ti rí báyìí look at it now you stir it look at that ẹ wojú ẹ̀ gan ẹ rí pójú ẹ̀ gan fine ó fanimọ́rọ̀ sí now mo ti pa náà díẹ̀ mi fẹ́ yẹ kí okra mi kó lọ overcook a máa fẹ́ máa gbé a máa ṣe sẹ̀yìn máa sáàbẹ̀ fún yẹn rí bó ṣe rọra rí báyìí mo ń bọ̀. so ní báyìí look at that nǹkan tó fi yọ ni pé ilá oko ni àwọn ilá wíníwíníwíní yẹn mo sì máa fún yín explanatory video lórí àwọn ilá tó máa ń yọ yẹn àti pé kò ṣe pé ilá wíníwíní nìkan àti pé ẹ má lo pepper mix ẹ bá máa lo pepper mix ẹ má jẹ́ kí tomato wà nù ẹ̀ òjì ibẹ̀ tí mo tún fún yín nìyẹn then kó mi má máa pọ̀ jù láti ilẹ̀ ẹ ti rí bó ṣe fine ẹ ti rí this one ó máa serve èèyàn 5 àbí 6 wọ́n á fi jẹ any òkèlè of choice torí bóyá wà yìí ó sì tíì fáwọn kan tẹ bá gbomi sí ó tún máa dìde ilá náà dàbí ẹ̀gúsí ni ẹ máa fi omi já jù. mo lérò pé ẹ enjoy recipe Sapa Okro tí mo mú wá lénìí ẹ lọ sọ́jà kẹrì pé ìtẹ̀kẹ́ fún mi ní comment nínú comment section. Ire o lọ́jọ́ gbogbo. I'll see you next time.